السلام عليكم ورحمة الله وبركاته. حياكم الله. أحيي الجميع إلى قناة ملام التسليم. حياكم الله. So mo fẹ́ fi gbogbo èèyàn ọmọ ìyá lákùnrin àti ní obìnrin mo kíra wa pé a kú ọdún wa yìí kọ́lọ́n kó jọ kó jẹ́ ká sọ̀pọ̀ ẹ̀ láyé mo sọ pé àtẹ̀rí nǹkan èyí ẹran àárí èyí owó ọdún àárí bọ́ àbínú ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ múra wa. So nǹkan tí mo fẹ́ ká mọ̀ tí mo fẹ́ rán wa létí ká mọ̀ tún ṣe mistake rẹ̀ mọ́ lọ́dún tí ń bọ̀ ó náà ní wípé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamdu tá a máa ń wí lẹ́yìn kọ̀ọ̀kan yẹn o táìmù tó bẹ̀rẹ̀ fún àwa tí a ṣe hajj táìmù tó bẹ̀rẹ̀ ní ẹ̀yìn ìrun àsùnbà ọjọ́ àràfà ló bẹ̀rẹ̀ á dẹ̀ máa ṣe á sì ní táìmù yẹn àtijọ́ ọdún àtijọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún ọjọ́ kẹta rẹ̀ ìrun àṣírí ọjọ́ kẹta rẹ̀ ló parí. Torí náà ọ̀pọ̀ wa á mistake kìíní yìí pọ̀ jù ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ ní àyílà ìrun dúrì náà ti bẹ̀rẹ̀ ìrun dúrì ọjọ́ ọdún náà bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ àti nípa táwọn afáàsọ náà ni pé kánà yìí bá wà ní hajj òun ni máa bẹ̀rẹ̀ kìíní ẹ̀ ní ẹ̀yìn ìrun dúrì ní hajj bọ̀wọ́ táwọn lọ sí hajj ó bẹ̀rẹ̀ láti àsùnbà ẹ̀yìn ìrun àsùnbà ọjọ́ àràfà lábẹ́ sí máa ṣe Allahu Akbar yẹn tí ó fi wá di ọjọ́ kẹtàlá like ọjọ́ àràfà ọjọ́ ọdún gangan àtijọ́ mẹ́ta ọjọ́ kẹta rẹ̀ yóò wá jẹ́ kíni yóò wá jẹ́ àṣírí ọjọ́ kẹta tó tẹ̀lé ọdún iléyá kọ́lọ́n kójọ kó gbọ́dọ̀ sí fún wa. nígbà yẹn sì yìí á bẹ̀rẹ̀ ọjọ́ yóò parí níjọ́ Monday ní àṣírí ìrun àṣírí ọjọ́ Monday ní ó parí báwọn kọ́lọ́n kó gbọ́dọ̀ sí fún wa. Assalamu alaikum.